wá ní fìyà jẹ ọmọdé yìí báyìí. ẹlẹ́sìn ọyàn olùgbẹ̀dù ọ̀run ọ̀gágá dífọ́ kí yẹn ni kó tó fọ́n gbàdọ́jọ́ ọkọ ọmọ ẹni fọ́gbú lókè àlọ́ odò wo ní fìyà jẹ ọmọdé yìí odò wo olókun ni odò òkun ni ọ̀dà odò ọ̀sà ọ̀sà ni alágbá ló gbómi òdì ọ̀dà odò Ògùn odò Ògùn ni odò Ògùn kọ́ odò ọba ni odò wo ló tún wá jákin o tó jákin odò odò Erelú òun ní fìyà jẹ ọmọdé yìí odò Erelú. aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀. Dádì odò Erelú ní Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àti bàmá nìyẹn. bẹ́ẹ̀ni bá a bá rí tàgìrì awọ ò lè hun bí a bá dé Ọ̀yọ́ kò sí kankan tá a lè ṣe lórí ọ̀rọ̀ ọmọkùnrin. ẹ wo èmi ò dé Ọ̀yọ́ rí o, mi wà familiar pẹ̀lú Ọ̀yọ́ ṣe understand so mi mọ báyìí fẹ́ rìn. ǹjọ́ kéré nù ìyún ló kéré jù tó bá jẹ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́yọ̀ọ́ dé ṣọ̀gbọ́ lórí ẹni tó jẹ́ aṣojú oníbodè odò wọn lọ́yọ̀ọ́ èmi rẹ̀ ìmùlẹ̀ báyìí ni. Ọlọ́run ṣeun. tí n bá ti ké sí báyìí yóò mọ gbogbo bá ṣe débẹ̀. ok sir so kò sí problem láti dé. kò sí ṣòro ìwọ mọ ọdún tiẹ̀ bá ti jẹ́ nkèsí ọ ọ̀kàrẹ́ o ọ̀kàrẹ́ o. Olúodò Erelú o Olúodò Erelú o èmi awore mò ń ké sí ọ awo ò ní pa wa ìjẹ́ èmi láfọ̀pẹ̀lẹ̀ kọ́mọlẹ́dìyẹ ọ̀ṣọ́rọ́ ọ̀gbá ìgúnlẹ̀ mọ́yé odù tó wù lójú ọpọ́n agbẹ́jà ńlá bọ́fá babaláwo takẹsẹ̀ níṣẹ́ láwùjọ òwú tìjímẹ̀rẹ̀ níṣẹ́ láwùjọ àwọn ọ̀bọ ọjọ́ tí iná bá kọjú ètù ọjọ́ náà níná gbà awo kì í pa wa ìjẹ́ mo fẹ́ kọ́ wá dá mi lóhùn ní gbèjègbèjọ gbẹ̀rìndínlógún oníbẹ̀ Olúodò Erelú o. ọ̀kàrẹ́. èmi ló ní tó kígbe mi rárá gangan náà. Olúodò Erelú ọ̀kàrẹ́ nítorí Ọláyọdé tí ń bẹ lẹ́yìn ni bá ti wà yìí kò gbádùn kọjára ayé kọjára ọ̀run ó ní mo ní kí n wá bẹ̀ ọ́ kọ́ dákun kó o jọ kó o fi yèdè nù kó o fi yèdè kù kó o fi yèdè gbẹ̀dúgbẹ̀dú ara báṣẹ bá mú mi ṣe ní tọ́nú àṣẹ bí gèrè bá mú mi àjò dànù bọ́mọ kéékèèké bá lọ rè báwọn nọ́jà èṣù yanyan ní tọ́nú gbà wọn mo wá fèbù rẹ bẹ̀ ọ ni kó o jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ dákun mo fẹ́ kí ọjẹ́ra ayé kọ́ mọ ṣe bí èèyàn ti ṣe. àbákú la ṣe wúrẹ́